Ẹ tún káàbọ̀ padà sórí ìkànnì Gist Entertainment TV. Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tuntun tó tún ṣẹlẹ̀ sí Portable ọmọ Ọlálọ́mí. Ó mà lágbára púpọ̀. Ilé ẹjọ́ ti dájọ́ fún Portable o lórí àwọn ẹ̀sùn lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n fi kan Portable. Ilé ẹjọ́ ti wá pàṣẹ wípé kí wọ́n lọ fi Portable ọmọ Ọlálọ́mí Zazuzẹ̀ sínú ẹ̀wọ̀n oṣù 3 gbáko. Ẹ wò ó, gbogbo ẹ̀ bó ti jẹ́ ńlẹ́ gbọ́ nínú fídíò yìí o. Ṣebí kọ́lọ́hún má jẹ́ afaṣọ péńpé roko ọba ni. Àmọ́ kí n tó mẹ́nu lé ìròyìn náà lónìí rẹ̀gẹ̀dẹ̀ fín, mo gbà á ládùúrà wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi lórí ìkànnì yìí ẹ̀ ní ṣẹ̀wọ̀n ẹ̀ sì ní faṣọ péńpé roko ọba. Ìròyìn eléyìí ìròyìn yàjóyàjó ni, lóòótọ́ ni pé kò dùn mọ́ èèyàn nínú. Ẹ wo èdè èbó ni wọ́n fi kọ pẹ̀lú ọ̀dà pupa, àmọ́ ń kà á fún yín lédè èbó kí n tó wá tú fún yín lédè tiwantiwa tàbí níbí wa. Ó dojú ẹ̀. Breaking news, court convict Portable, sentences singer to 3 months in prison. Chief Magistrate Babajide Ilo on Tuesday convicted controversial singer Habibu Olalomi Okikiola, popularly known and called Portable, and sentenced him to 3 months imprisonment. Tribune Online recalls that the singer was arraigned before the magistrate court in Ifo in April 2023 on a 3-count charge bordering on assault and the theft of musical instruments, as stated in charge sheet number MIF/192C/2023. The singer was subsequently granted bail in the sum of 300,000 naira with 2 surety from his immediate family. It was reported that he appeared before the court last Thursday and was later remanded for failing to appear at previous hearing despite multiple adjournments. The police prosecutor, Inspector Olumide Awoleke, had earlier informed the court that defendant Habib Okikiola committed the offense on 18 November 2022 at approximately 11:00 hours in Okiosa, Ilogbo, within the Ifo Magistrate District. The charge sheet read that you, Badmus Habib Okikiola, aka Portable, and others now at large on the 18th day of November 2022 at 11:00 hours in Okiosa, Ilogbo, within the Ifo Magistrate District, did conspire among yourselves to commit felony, to wit assault, and thereby committed an offence contrary and punishable under section 517 of the Criminal Code Law of Ogun State 2026, that you, Habib Okikiola Olalomi, on the same date, time and place in the aforementioned district, did unlawfully assault one Osimosu Emmanuel Oluwafemi, male, by beating him all over his body, thereby committing an offence contrary and punishable under section 351 of the Criminal Code Law of Ogun State of Nigeria 2026. That you, Badmus Habib Okikiola, aka Portable, on various occasions in the year 2022 at Okiosa, Ilogbo, within the Ifo Magistrate District, did steal some musical equipment, including a Yamaha H55 studio monitor, a complete studio 2-interface connection cable, and an AKG P420 condenser, thereby committing an offence contrary to section 384 and 383 and punishable under section 390 of the Criminal Code Law of Ogun State, Nigeria 2026. Ilé ẹjọ́ ti dá ẹjọ́ fún Portable ọmọ Ọlálọ́mí, wọ́n sì pàṣẹ kí wọ́n ó jù ú sẹ́wọ̀n oṣù 3 pẹ̀lú iṣẹ́ àṣekára. Ẹ wo, adájọ́ àgbà ti ilé ẹjọ́ Magistrate Court tó wà ní Ìlò ní ọjọ́ Tuesday ni wọ́n ti pàṣẹ ní mọ̀nàwá tí wọ́n sì dájọ́ wípé kí wọ́n ó lọ ju gbajúgbajà olórin hip hop tó sì fẹ́ràn wàhálà dáadáa bí ẹ̀kọ́ mímu, èyún Habibu Okikiola ọmọ Ọlálọ́mí tí gbogbo èèyàn sì mọ̀ sí Portable. Wọ́n pàṣẹ wípé kí wọ́n lọ jù ú sẹ́wọ̀n
àhámọ́ ẹ̀wọ̀n olóṣù mẹ́ta pẹ̀lú iṣẹ́ tó ní àṣekárakára nínú dáadáa pẹ̀lú aṣọ péńpé lọ́rùn rẹ̀. Tribune Online ni ló rán wa létí wípé gbajúgbajà olórin takasúfèé hip hop Habeeb Òkìkíọlá ni wọ́n gbé lọ sí magistrate court ní April ọdún 2023 tí wọ́n sì ka àwọn ẹ̀sùn tó lágbára bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ sí i lọ́rùn. Lóòótọ́ ni wípé nígbà náà adájọ́ wọ́n gbà á láyè kí wọ́n gba béèlì rẹ̀ pẹ̀lú owó tó tó 300,000 naira àti àwọn ṣúọtí tó jẹ́ ẹbí ẹ̀ wọ́n gbà wọ́n láyè nígbà náà. Nínú ohun tá a tún gbọ́ ni wípé Portable ti fara hàn níwájú ilé ẹjọ́ ṣùgbọ́n adájọ́ kòrò ojú sí Portable gidigidi torí pé wọ́n ní ìgbà tó yẹ kó fara hàn ní ilé ẹjọ́ ló kùnà lọ́jọ́ tí ó yẹ kó fara hàn eléyìí tí ò fara hàn bó tiẹ̀ jẹ́ wípé adájọ́ gbìyànjú láti sún ìjẹ́jọ́ síwájú àti síwájú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Portable kùnà láti farahàn nílé ẹjọ́ lọ́jọ́ tí ó yẹ kí ó farahàn gangan. Èyí ló kọ́kọ́ jẹ́ kí adájọ́ àgbà kó korò sí Portable ọmọ Ọlálọ́mí gan-an ni o. Ẹ wo àwọn ẹ̀sùn kàbìtìkàbìtì, ẹ̀sùn gbàǹgbàǹgbà, ẹ̀sùn gbáǹkọ́gbì tó lè rán èèyàn lẹ́wọ̀n òun ni wọ́n kà sí Portable lẹ́sẹ̀ o. Ẹ wò ó, alákọ̀ọ́kọ́ ni wọ́n sọ pé Portable jẹ̀bi ẹ̀sùn felony bẹ́ẹ̀ náà ló jẹ̀bi ẹ̀sùn assault àti ẹ̀sùn ìjálè. Ó mà lágbára púpọ̀. Felony ni ẹ̀sùn kan tó lágbára lábẹ́ òfin púpọ̀ wípé kéèyàn máa fi tipátipá àti ìwà jàǹdùkú kó máa fi lùyàn àbí kó máa fi dà lúrú. Bákan náà assault ló túmọ̀ sí wípé kéèyàn fi ìmúlele mú ẹnìkan débi wípé wọ́n wá ń lù ú, wọ́n dì pàǹpálé lórí débi pé wọ́n wá ń dàpá sí i lára lóríṣiríṣi. Ṣé ìwárí lẹ́ẹ̀kẹta ni wọ́n ní Portable ọmọ Ọlálọ́mí wọ́n ló jalè o, wọ́n ló jí oríṣiríṣi àwọn nǹkan kọrin, àwọn èlò kọrin lóríṣiríṣi bíi kọ̀ǹdẹ́sà àti àwọn ọ̀pá máìkì lóníranran òun ni wọ́n kà sí Portable lẹ́sẹ̀ wípé ó jí. Fún ìdí èyí wọ́n ló jẹ̀bi lábẹ́ òfin ti Ogun State ti ọdún 2026. Adájọ́ dẹ̀ tí wàá pàṣẹ ní mọ̀nà wà wípé Portable ọmọ Ọlálọ́mí ẹ lọ jù sẹ́wọ̀n oṣù mẹ́ta kó lọ máa mu gàárì ń bẹ̀ náà kó sáré lọ pa kó sì dé pa. Ẹ wò ẹ̀wọ̀n kéré ẹ̀wọ̀n tóbi Ọlọ́run má jẹ́ àbá wọn ṣe kankan ń bẹ̀. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi lórí ìkànnì yìí, aṣọ ẹ̀wọ̀n ó kéré ni ó tóbi ni Ọlọ́run ọba mi kò ní làábọ̀ yín lọ́rùn. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ leléyìí tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí, ẹ dákun ẹ máa bá ń kílíkì lórí subscribe button yẹn, ẹ bá ń like ẹ bá ń share ẹ bá ń pín kó délé kó dóko dáadáa.